kan sọjọ́ bí ẹ jẹ́ kí n pariwo ẹ̀ kí gbogbo ayé ọgbọ́n torí bá àbá gbá bàtà lábàrá bàtà ò ní dún bá a ti fẹ́ kó dún báàsì lu bàtà lójú méjèèjì bàtà ò ní fọhùn tá a fẹ́ kó sọ bí n bá kíyà ọlọ́jọ́ bí òní a jẹ́ pé mo ya bara mọ́ọ́rẹ́ jẹ́ ni aláàjà Hamdalat Àdùkẹ́ ọmọ wọn nílọrin Àfọ̀njá olóríire ájà mi o Àdùkẹ́ ẹ̀gọ́ Mojísọ́lá nínú re oníwàre òní kẹ́jú kú o sì ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ olórí Ariola Pútì of Ewuland lóṣòdì àbúrò rẹ pàtàkì ló ní kí wọ́n máa kí ọ́n gbèjègbèjọ gbẹ̀ǹdínlógún òpó òkú ọdún o olóòní fọdún èyí ṣàṣemálágbára lọ́wọ́ bàbá òkè aláàjà Àdùkẹ́ o gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ọdún ilẹ̀ àjọ àjàdún oríkádùn rẹ tọdún èyí tún pé Àdùkẹ́ máa dúpẹ́ lọ́wọ́ bàbá òkè Àdùkẹ́ ẹ̀gùn ńlẹ́ o ìwọ lọ́mọ ọlọ́rà máa lè ìwọ lọ́mọ ojú gbélé ọmọ ojú yẹn gba ọkọ ẹ̀yin lọ́mọ èkùlù lọ́wọ́ lé ajá èèyàn wà lé ìgbà tájá èèyàn wà lé kílẹ̀ fi dẹ̀gbẹ́ bọ́dọ̀la ilé bàbá tó bí ọlọ́mọ ìrèmọ̀gún nìyẹn ọmọ àyọyọ ọmọ amúnitúrira àgàdẹ́ mi tutù lọ́nà tìrè aláàjà Mojísọ́lá ó dìlú bàbá rẹ̀ gan tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùjúyọ̀ gbèrè álímì tèmi gangan ọmọ tí ó gbẹrú nìyẹn ọmọ àṣàdúrà àgbọrẹ ìlú tó tóbi tó yẹn wọn ò lè kún rárá ẹ̀sìn lè bùkún lé wọn ọkọ̀ lóró ọbẹ̀ ọmọ ajífi kálámù dámọ́lẹ́kùn àdìsẹ́ kándúkándú ẹni Àfọ̀njá bá tán nílọrin ò kéré rárá sàólọ́tún amóyà ló sì eégún abúrabọ́ ọ̀bádẹ́nu gbórí bàkáwá abúrabọ́ ọ̀bádẹ́gbàlẹ̀ èrò wa yóò kó wọ́n abúrabọ́ ọ̀bá láàfin tán àìdògbò láyà ájú ọmọ ẹgbìnrin ọ̀tẹ̀ ẹ̀yin lọ́mọ òpó kájàkarọ̀ yóò lé àbídẹ́sùkáwẹ̀ ní ọlọ́ba ọmọ òpó kọrọbítí ọmọ òpó kọrọbítí òpó tí ọ̀gbọ́nà wọ́n ní akọjú ẹ̀ síná ọmọ náà tí ọ̀gbọ́nà wọ́n ní akọjú ẹ̀ sómi omi tí ọ̀gbọ́nà wọ́n ní àfipọ̀ tí líle mu ọtí líle tí ọ̀gbọ́nà wọ́n ní afọmọ líle mu ọmọ olóle lọ́yọ̀ọ́ létí ọ̀gbọ́nà Àfọ̀njá ọ̀gbọ́nà ni wọ́n bá kọjú ọmọ ọmọ ilé wá sógun ogun náà làfọ̀njá lọ tí ọ̀padà wà lé mọ́ tóbi lọ tẹ̀lú Ìlọrin dó Ìlọrin Àfọ̀njá ẹnudùjúyọ̀ tí ń jẹ́ mọ́rílé wa aláàjà Hamdalat Mojisola Àdùkẹ́ ẹ̀gọ́ àṣeyí ṣàmọ́dún ó ṣe tẹ̀mí.